Bíọ́lá Adébáyọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló sọ pé àǹtí Ṣeun ṣe ní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ni. I know àǹtí Bíọ́lá. I can't say very well. But a ti pàdé dáadáa nínú iṣẹ́. Àwọn studio tó jẹ́ pé mi ni mo kọ́ tí kò kí ń ṣe mẹ́wàá mọ́ láǹtí Bíọ́lá ti gbé lead nínú iṣẹ́ yẹn. Yes. Àwọn kọ̀ọ̀kan ni wọ́n ti máa ráyè láti wà ní location yẹn. Àwọn actors yìí bí àwọn ti story yẹn lọ director lè bèrè pé wọ́n ṣe ọkọ lọ as a script supervisor màá fẹ́ sọ pọ̀ kípa báyìí ló ṣe lọ báyìí ló ṣe lọ. She will always calm to listen to you. That is Bíọ́lá Adébáyọ̀. Bíọ́lá Adébáyọ̀ kì í sọ̀rọ̀ níbi tí ò yẹ kó ti sọ̀rọ̀. I am not trying to praise her because maybe I need something from her or anything. No. But matter of fact, I don't even need anything from her. Àtijọ́ ṣiṣẹ́ kan rí, èmi ni mo gbá lead iṣẹ́ yẹn. Tí mo bá múra tán, èmi ò kí ń wo glass. Mi ò mọ nǹkan kan mi fi ṣe nítẹnu. Mi ò kí ń wo dígí. Mi ò ní glass nínú ilé mi. Mi ò ní glass. Tó bí n ṣe máa ní glass nílé, mi ò ní nínú ilé mi. Maybe because I don't rub powder. Tí wọ́n dẹ̀ máa rub powder, ó máa ní glass kékeré yẹn. So sometimes I don't even see the way I look. I don't have the mirror to man wo me pé do I dress? Did I dress fine or anything? But I do tell her, Auntie Bíọ́lá, ẹ wojú mi, ṣé kíni kan kò ní pè é lórúkọ láyé, ó sì mọ̀ pé ó ń dúró lọ. Bíọ́lá Adébáyọ̀ ni. Mo wá ráwọn fídíò kan tán sọ nípa wọn lórí live stream. Obìnrin kan sọ kó àbàràbàrà. Ó ní boyfriend. Ó ṣe kíni kan, èmi náà máa gbọ́ voice, ẹ máa gbọ́ fídíò yẹn. Ẹ máa post, máa attach kíní yẹn mọ́ fídíò tí mo ṣe. Ó ní boyfriend, ọkọ rẹ̀ yẹn, ó bí sọ pé ọkọ òun ò dá. Torí wípé bí ìgbéyàwó bá scatter. Ẹ ṣe sọ kọ́kọ́ fún yín, díẹ̀ lọ́wọ́ ọkọ, díẹ̀ lọ́wọ́ ìyàwó ni. Díẹ̀ lọ́wọ́ ẹbí ọkọ, díẹ̀ lọ́wọ́ ẹbí ìyàwó ni. Ṣé èrò bí ilé ọkọ náà wá jẹ́ nǹkan tó rọrùn bẹ́ẹ̀ yẹn ni? Ẹ̀yin tẹ́ wà nílé ọkọ, mo máa ṣe ń gbé fún yín ní gbogbo ìgbà wípé akọni èèyàn ni yín. Kì bá ṣe pálẹ̀ ló ń yàn tí marriage ẹ fi ń work, akọni ni ẹ́. Kì bá ṣe pálẹ̀ ló ń jà tí marriage ẹ fi ń work, akọni ni ẹ́. Kì bá wá ṣe pé ẹkún ló ń sun lọ́sàn lóru tí marriage ẹ fi ń work, akọni ni ẹ́, mo gbé fún ẹ. Ẹ wá bọ́ sórí live stream. Host live stream yẹn. I give kudos to you. Kudos to you. You did a great job. Torí pé ẹ farabalẹ̀, ẹ jẹ́ kẹ́ni ẹ sọ tẹnu ẹ̀. Tó bá jẹ́ pé ẹni tí kì í ṣẹlẹ̀ jó fò lóní tó ń sọ̀rọ̀ ni. Reaction yẹn gan ti fi hàn wípé nǹkan tó ń sọ ẹ̀ faramọ́. Àmọ́ torí pé lẹ́jọ́ fò ni òwò yìí. N kò jẹ́ sọ̀rọ̀ tán. Mo like ìbẹ̀ṣẹ̀ ra ṣe. Ẹ ṣé mo dúpẹ́. Ilé àtọ̀nà tí inú ò ní dàrú. Ṣé wá rí? Gbogbo ẹ̀yin tẹ́ ń gbé sẹ́yìn àti Bíọ́lá àbí tẹ́ ń gbé sẹ́yìn bọ̀dá Ṣèyí, ẹ kú lẹ́yìn ìgò, ẹ má gọ̀ síbẹ̀. Kò sẹ́ni tó pé nú àwọn méjèèjì. Ìgbéyàwó wọn scatter ni, ẹ má escalate. Ṣé fẹ́ káàntì Bíọ́lá sunkún sínú tó fi máa kó sunkún sínú kó lọ kó àìsàn ni. Pápá ò bá ṣe sán, èèyàn máa ń ka sórí, wọ́n sì ti ka sórí nìyẹn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹjọ́gun mi, ẹjọ́gun sinmi. Oníkálukú àbítí ẹ lára. Oníkálukú àbítí ẹ lára. Ẹran sọ yín ibi tó ti ga. Kò kàn yín púpọ̀. Ẹyẹ rojú ẹnu orí burúkú tẹ wáyé wá rò. Kí ló dé? Kò mú wá wú ní ó ṣe kíní kan ní pẹ̀lẹ́ housewife. Tó níwà tó sì mú wá wú. Pẹ̀lẹ́ o. Ṣọ́ra àwọn single tí ó mú wá wú yẹn fi wọ́n lẹ̀. Bójú tó rò ayé ẹ. Torí wọn náà lọ́mọ. Mọ́ jẹ́ wọn ó ta fọ́mọ rẹ̀. Ẹlòmíì ti fẹnu ẹ̀ ra nǹkan tó àwọn ọmọdé wọn rẹ̀ ó balẹ̀. Ẹlòmíì ti fẹnu ẹ̀ ra. Kí ló dé? Bíọ́lá ṣe báyìí. Ṣèyí ṣe báyìí. Ìdílé yín mú ilé tẹ̀yìn náà jó. Èmi ò lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ. Ju wípé tí ìgbéyàwó bá scatter, díẹ̀ lọ́wọ́ ọkọ, díẹ̀ lọ́wọ́ ìyàwó, díẹ̀ lọ́wọ́ ẹbí ọkọ,
díẹ̀ lọ́wọ́ ẹbí ìyàwó bọ́kọ ò bá dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ èèyàn ò ní fẹ́ fẹ́ bọ́kọ rẹ̀ bá tiẹ̀ ń wà bí ẹranko ó máa níbi tí ó sì wà bí èèyàn tó mú ẹ sọ pé òun ló fẹ́ fẹ́ bóbìnrin bá wà bí ẹranko ó máa níbi tó ti ń wà bí èèyàn tó mú ẹ sọ pé òun ló fẹ́ fẹ́ fún ìdí èyí kẹ́nikẹ́ni ẹ má fi nù wá mọ́ àmọ́ jẹ́ ẹ mójútó lẹ́yìn náà ń jó fídíò tí mò ń sọ yẹn òun lélẹ̀ ẹ wò ó kẹ́yìn náà sọ nǹkan tẹ́ bá rí nípa ẹ̀ ó dàbọ̀. I know the two of them. Okay, I just want to find instance kan. Biola has a friend like àwọn àǹtí àdúgbò yẹn ká lórúkọ bèbí yẹn. Ọkọ ẹ̀ dẹ̀ rí wípé tí bèbí bá ń wá àwọn ìwà ẹ̀ bóyá ìṣesí ẹ̀ kò tẹ́wọn lọ́rùn ó máa di common ẹ̀. You can't jeopardize your marriage for a friend tí ò lọ́kọ nílé hell no. No. Bọ̀bọ̀ ẹ̀ dẹ̀ ń sọ fún ẹ wípé òun ò fẹ́. Ó lóun ìwọ́n ní òkè bèbí yẹn náà ó wá kó wá sílẹ̀ ẹ̀kọ́ nǹkan tó bá máa ṣe ló máa ṣe. Ṣé yìí ló nílé Bíọ́lá kọ́ ló nílé? Gbogbo ilé ìtàn rẹ̀ pé àwọn divorce, they are not divorced. Bíọ́lá ló kó kúrò ní last month, oṣù kẹrin last month, April Bíọ́lá ṣe kó kúrò nílé o. So if you don't know anything, àǹtí tó ń sọ̀rọ̀ ẹ má bìrì ẹ má sọ nǹkan tẹ̀ bá wọn divorce. Wọn divorce last month April ní Bíọ́lá ra lé tó ṣẹ̀ kó lọ sílé ẹ̀ wọ́n sì jọ ń gbé títí di mo ní last month April yìí kò tí ì pòṣù kan tí Bíọ́lá kó kúrò nílé o. So ẹ má tanra yín tẹ̀ bá mọ̀ kankan nípa Bíọ́lá please. Wọn divorce now. Ọjọ́ birthday tó bá tẹ̀ sọ pé ex-husband ẹ̀ bàbá ọmọ ẹni ex-husband ẹ̀ ọjọ́ birthday ẹ̀ ṣé bí àti mi mọ̀ bóyá yìí náà bóyá lábúrò ọkùnrin abẹ́lé ọmọ ọkùnrin àdé lè gbá ọjọ́ birthday tí gbogbo àwọn èèyàn ń kí o pray fún ọsọ kò bànújẹ́ sínú ayé ẹ̀ hell no nígbà mọ̀ tó bá ọmọkùnrin lòun náà gbé dání yẹn what I would say get a sentiment sọ̀rọ̀ ṣe rí téèyàn bá mọ nǹkan mo ti sọ nǹkan kan pé Bíọ́lá ẹ máa ní ẹnu ẹ mú tó bá wà ń ta ìgbàgbé ò tẹ́ bá mọ̀ èmi mọ̀ mo mọ̀ mo ọkọ ẹ̀ dáadáa ẹnu Bíọ́lá mú ẹ wo nǹkan ń ṣẹlẹ̀ nǹkan ó ń ṣẹlẹ̀ nǹkan tí ọ̀rọ̀ bá jáde àwọn evidence fẹ́ now ó wá ṣẹlẹ̀ wọ́n wá ja ìjà kan bọ̀bọ̀ yẹn gbà tí bèbí yẹn ṣàlóhùn pé tí ọkọ̀ iṣẹ́ yìí ṣàlóhùn gbà láti lọ sí station pé kànjọ́ ó ní nuisance kan nínú ilé ó ló nílé ẹ̀ kán wá bò ń gbé kúrò ó ló nílé ẹ̀ tó bá lóun fẹ́ kò fẹ́ nílé ẹ̀ kò fẹ́ kó dá léun rú tó bá nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ ṣẹ́rí gbogbo kínní ọgbọ́n la fi ń ṣe àwọn tó bá wà nílé ọkọ tí ọkọ ẹ̀ bá lé bóyá ọ̀rẹ́ tẹ́ ti jọ wà yíbọn kọkùnrin yẹn tó mú ẹ̀ ọgbọ́n ni bàbá yìí ó tẹ̀ fẹ́ ṣe pé kinní kan bóyá sí ẹni tó bá pọ́n ọkọ ẹ lé èmi máa ń sọ nǹkan kan fáwọn èèyàn pé ṣẹ́rí in life kò síbi tí kò self standard ṣẹ́rí two things number one tó bá níbẹ̀rù Ọlọ́run in marriage number two tó bá nífẹ̀ẹ́ partner ò ní ṣàṣìṣe tá bá rà àwọn ọkùnrin tó ń kóbìnrin kiri tí wọ́n bá nífẹ̀ẹ́ ìyàwó wọn gbogbo nǹkan náà máa fi wọ́n máa ṣe ṣìnà yẹn o gbogbo nǹkan náà máa fi tẹ́ lọ́rùn bọ́tẹ́ bá rò lórí burúkú bẹ̀ á máa yàn á tún jẹ́ kó tún rí mi mọ bọ́ ṣe sọ Yorùbá yìí ó máa tún fi hàn ẹ́ bọ́tẹ́ tó bá nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ ó máa jí ṣe ní nǹkan tí yóò bá mọ̀ ká má dá sí ọ̀rọ̀ tí ẹni tí you don't know Biola but because Biola has a gentle look ẹ feel pé Biola kò ń ṣe nǹkan tí Biola ṣe rí fine apart from the program she's doing she's supporting people ó ń ṣe dáadáa fáwọn èèyàn tínú àwọn èèyàn ń dùn but you don't know her you do not know ẹ mọ̀ Biola àìmí mo mọ̀ Biola dáadáa bí sọ mo mọ̀ ọ̀rọ̀ yẹn wá wọ́n lọ gbé gbogbo nǹkan tó ń fa náà kì í ṣe nǹkan kí nìkan tó le ṣẹ́rí ọkùnrin tó bá láyàn lágàn ẹ gbàgbé bọ̀bọ́ ẹ̀ ń ṣo níwàhálà iṣẹ́ yóò kì í ṣo níwàhálà kì í ṣe ọmọ játijàti náà ṣe yóò ṣo níwàhálà rárá ọmọ tó gbà pé àgbàfọwọ́ dẹ̀ sí rí bẹ́ẹ̀ ó mọ̀ pé ò lè bímọ kí ló wá jẹ́ kí n ṣe ìyàwó fún ẹ fún kí ló fẹ́ mi fún ẹlòmíì ibẹ̀ ni marriage yẹn ti kán. ó máa ti gbà wí. Bíọ́lá wá fẹ́ kí mo ṣe another surrogate kò ní ìdí ọkọ Bíọ́lá ò ní ìdí ọkọ gbogbo ẹnu ni mo fi sán Bíọ́lá wá fẹ́ lọ ṣe another surrogate kó lè bí kejì tó àmọ̀ pé òun ti ní méjì lọ́dọ̀ ọkùnrin kan kó dẹ̀ máa ṣe sí ẹ̀ lọ bọ̀bọ̀ wá lóun ò gbà that was the genesis of the problem. èyí wá nínú òun ti rí pé bó ṣe ń yọwọ́ ó máa jáwọn sí kolobo pé ẹyọ kan tó bí iná ti tó. ọkùnrin tó tún fẹ́ ṣe ànádọ́ ọmọ mi. Bíọ́lá ò ní ẹ kò lè bímọ sorry ẹ má bínú pé mo ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ má bínú mo ti rà fún ìdẹ̀wò ẹ má bínú. tẹ́ ẹ sọ iná ìjọba máa sọ lọ. ẹ má bínú kò ní egg kò lè bímọ. so ẹ má bínú pé mo put ẹ bẹ́ẹ̀ yẹn ó wá fẹ́ ṣe another one bọ̀bọ̀ wá nínú ìyẹn ti rí ọwọ́ tó ti ń yọ ó ti rí pé no kò sọ̀rọ̀ genesis ní tó ṣẹlẹ̀ kí gbọ̀ngàn nìyẹn kí gbogbo ilé ìtàn sọ pé òun ké àwọn ẹ̀ma máa ní ṣóun náà ni even àwọn tó mọ ṣèyí náà máa ní ṣèyí náà ò lápọn àwọn tó mọ Bíọ́lá náà gbà pé kí ló wá ṣẹlẹ̀ but kò sẹ́nibọ̀dì tó mọ̀ àti tí wọ́n ń gbèjà Bíọ́lá ṣé ẹ mọ Bíọ́lá ni ṣé ẹ mọ Bíọ́lá ṣé ẹ mọ ọkọ ẹ ni
mọ̀ náà torí pé ó ní gentle look àwọn ẹ̀sọ́ ti ṣe ó bí ọkọ ó bú ọkọ Bíọ́lá ṣé ó bú Tani? ẹnikẹ́ ẹ calm down. Bọ́tẹ́ ni iṣẹ́ ò dáa kò yẹ kó sọ̀rọ̀ yìí sọ obìnrin ni. ẹni sùúrù please ẹni sùúrù. Èmi tí mò ń sọ̀rọ̀ do you know how painful do you know how painful oníṣẹ́ tó sọ̀rọ̀ mọ́ tó mọ ọkọ Bíọ́lá ni. Do you know how painful ẹni sùúrù please ẹni sùúrù. Èmi tí mò ń sọ̀rọ̀ do you know how painful do you know how painful oníṣẹ́ tó sọ̀rọ̀ mọ́ tó mọ ọkọ Bíọ́lá ni. do you know how painful. Ẹni kọ́ sọ̀rọ̀ wọn gbogbo ilẹ̀ ṣì máa béèrè question ẹ calm down obìnrin gbogbo àtàwọn bíbá yìí. Obìnrin ní gbogbo wa mi mọ̀ ẹ lè fine ẹ lè jẹ́ fans Bíọ́lá everybody ní fans Bíọ́lá because she's really doing well to the society but ẹ má jẹ́ ká nǹkan táwọn èèyàn mọ̀ òun ló pọ̀ ọkùnrin jìyà gan ní ọwọ́ obìnrin even ní Nàìjíríà tí kì í ṣe ìlú òyìnbó táwa wà ọkùnrin jìyà gan lọ́wọ́ obìnrin wọ́n ń jìyà but wọn ò lè sọ pé àti gbọ́ pé mi ọkùnrin lobìnrin ṣe báyìí sí mi and that's why a lot of them they die in silence. Mọ nǹkan tí Bíọ́lá ti fojú ṣèyí rí ni kí lẹ̀ ń sọ yìí àǹtí mi wá síbí báyìí láti wá bà Bíọ́lá jẹ́ or anything no but Bíọ́lá did not do well tó bá fẹ́ ṣe dáadáa even tó bá tẹ̀ fẹ́ announce separation maybe divorce yóò àtọ́kọ̀ divorce náà ṣáà oṣù tó lọ April yìí ló ṣẹ̀ṣẹ̀ kó kúrò nílé wọ́n jọ ń gbé ni and ó dẹ̀ sọ fún gbogbo àwọn èèyàn pé láti for 14 months which was a lie. Àwọn tó mọ̀ ká mọ̀ la lè sọ wípé irọ́ ló ń pa oṣù April tó lọ yìí ló ṣẹ̀ kó kúrò okay it's almost 2 months náà àti mú June ló ṣẹ̀ kúrò nílé so what are we saying ọjọ́ ìbí ọmọ ẹ̀ ṣóun gan lè gbà kan ṣe wíwẹ̀ fẹ́ gbọ́n ẹ̀ ọkùnrin àgbẹ̀gbọ́n lọ́jọ́ bẹ́ẹ̀ tíjọ́ ọmọ yẹn sí gbogbo ẹ̀ tó kó ń jọ tán bí ẹ̀ wọ́n ṣàdúrà fún ìjọ ìníwọ́ gbé bọ́ọ̀bù síta what are we saying ẹ má jẹ́ ká fi sentiment sọ̀rọ̀ ẹ̀ gbogbo kan téèyàn bá ṣe jẹ́ kéèyàn máa bẹ̀rù Ọlọ́run do that to the poor guy on his birthday kí ló ṣe fún ẹ ṣé he did not do ojú Bíọ́lá wà ń ta ẹni kí n sọ pé ibi tí ó ti ní bọ́ ó ní gbogbo ẹnu ni mo lè fi san ojú ẹ̀ wà ń ta but ẹ̀yin ò mọ̀ náà evidence wà ọ̀rọ̀ yìí máa jáde tó pọ̀ gan tí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbìjà ẹ máa lanu ni pé rọ́ ni if anybody ló jáde síta pé ó mú Bíọ́lá break nobody will believe pé Bíọ́lá Adébáyọ̀ láíláí Bíọ́lá ọmọ tútù Bíọ́lá ọmọ tó gentle kò sẹ́ni tó máa believe so that's all I have to say. Bíọ́lá ìwọ ló máa fẹ́ travel you are always traveling you will not tell your husband that you are traveling wàá kàn pé baby mo ń lọ sí Sokoto lọ́la who does that àǹtí tó ń sọ̀rọ̀ yìí tí ẹ má bínú ẹ ní àbúrò ọkùnrin ẹ lọ́mọ ọmọkùnrin náà who does that ó fẹ́ ni náà ọmọ tó dẹ̀ fẹ́ náà kì í ṣe. ọmọkùnrin bọ̀ mí nífẹ̀ẹ́ kí tiẹ̀ bàjẹ́ ó fẹ́ bà kárí àìjẹ́ pẹ̀lú nǹkan tó ń sọ yìí wúmọ̀ ẹ̀ obìnrin yẹn náà you are spoiling your career the way you are talking kò sí any reasonable person tó máa gbọ́ nǹkan tó ń sọ bí tó ń sọ̀rọ̀ yìí tó bá wà one side tó bá support ṣe yóò possible bí ìjà bá ti ṣẹlẹ̀ èèyàn máa nẹ́ni tó máa mú but ní láti wà fẹ́ àfẹ́ understanding tó bá sọ̀rọ̀ surrogate yẹn excuse me woman tó bá sọ nípa ọ̀rọ̀ surrogate pé yẹn ló fàjà fine but kò ṣe gbogbo ìkọ́kọ́ sọ̀rọ̀ ẹ̀ ó ti wash ẹ̀ down jù kò dáa that's a bad one man. ìwọ tó ń sọ̀rọ̀ ṣó ní ọmọ ṣó lè gbàdúrà pé tó ń ṣe tó bá jẹ́ family ṣe yìí you don't do that in public that's a bad one. mi ṣe ní sójú ṣèyí rí àwọn ọmọ ọkùnrin wọn máa fẹ́ àwọn ọmọ tiẹ̀ gangan àwọn ọmọ tiẹ̀ ọmọ àpàdé wo tí ò dájú kọ́ sí oníṣẹ́ bí ní ẹ́ ó wá síbi wá báyọ̀ ọmọ yẹn jẹ́ ni for what reason kí ló ṣe fún ẹ tí ò bá ní hẹ́ẹ̀gì wọ́n ló dá tí wọ́n lọ lọ́hùn tí ò sọ pé ní kò ní hẹ́ẹ̀gì èyí tí wọ́n bí o ti kọ́kọ́ jáde lórí wọn ó ti ní ọpẹ́ lórí wọn ó máa ṣọ́ ẹnu ẹ̀kọ́ yẹn máa sọ ọ̀rọ̀ burúkú bẹ́ẹ̀ sóbìnrin ẹgbẹ́ you don't talk like that to woman kókò ní hẹ́ẹ̀gì wọ́n tó ní hẹ́ẹ̀gì wọ́n lọ́lọ́run tó fún ẹ ní hẹ́ẹ̀gì ni. Olabibi is your name or what? You call yourself a woman. I'm so disappointed in you. A woman for that matter. That woman for that matter. Girlfriend, she knows too much. She knows too much. Girlfriend, she ló máa jẹ́. Not too much. Ṣé o fẹ́ ṣe yìí ni? She knows too much. Bàbá ti já lọ náà, kò bá ti dúró. Kò bá dúró. Ó ń dọ́gbọ̀n yẹn ní idiot. Idiot. Owó sì náà láti wá defend ẹ̀. Ẹlẹ́nu bàtà bàtà.
Wicked. Check out the woman home. Check her home. Check out Tẹ lórúkọ ẹ̀ ká tẹ lọ wá lórí TikTok. Ọmọ mélòó ló bí tó ti rò pé o ti kógo jáde tí wọ́n bọ́ sẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ bí ẹgbẹ́ ẹgbẹ́ yẹn. Ọkọ̀ mi ò ní ẹ̀ kí wọ́n ló da. Ṣèyí ti rojọ́ Ọmọ ìyá ẹ láyé. girlfriend Ṣèyí ló máa jẹ́ àwọn girlfriend ló máa ń ṣe bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ni jáde máa Girlfriend yìí. ẹ̀yin èèyàn ẹ̀ kí lè ní sùúrù A lè ní ẹ̀gbọ́n sùúrù ọ̀rọ̀. kí nìyẹn ti pọ̀ jù. ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù sísá mi ọ̀rọ̀ yẹn ti pọ̀ ṣe jù. rírù wọn wọ́n fẹ́. Sóhun ló yọ sẹ́yìn, sóhun ló yọ ẹ̀gì ẹ̀. òun náà ní àwọn obìnrin Once kan they wà. see that, when they see that fellow man go, they call it When a woman be talking like that. ẹni tí wúwa yìí sá lọ ṣó wa dá. Ó dẹ̀ ó dùn bá mí tẹ̀ pé sí ẹgbẹ́ sá lọ ṣó wa dá. wá tó yẹ kó jẹ́ ká kó fún ọjà ẹ̀. gbogbo tẹ́ǹsì yẹ kó jẹ́ ká kó fún ẹ̀jẹ̀ ká sọ lọ. Ọlọ́run ní ṣe ń bí pé akíndélé ìkẹ́ ọ̀dẹ̀ ń sọ gbogbo ẹ̀ bí ẹni pé ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí everyday. Kí ló dé? Ọlọ́run máa yan ẹ̀gì tó wà lára ẹ̀. Ọlọ́run máa sọ gbogbo ilé Ọlọ́run lè gbọ́ ẹ̀jẹ̀ ara ẹ̀. ẹ̀gì ẹ̀ máa fọ́ dàbí. when she come up now. Ọlọ́run máa fọ́ ẹ̀gì. She come up.